Adam wọn yìí dúró de sultanu. Yes. Ṣé Adam kì í dúró de sultanu kankan gbogbo àti wọ́n sọ pé bàbá yẹn ká bẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ bàbá máa mú ọjọ́ kalẹ̀. Bàbá máa dájọ́ àwẹ̀ kalẹ̀. Wọ́n a máa dá kalẹ̀ pẹ̀lú mímọ̀. So ma kuntu bid'an min ar-rusul. Nígbàtí mi débẹ̀ èmi kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ innovation wípé ọya mo fẹ́ dájọ́ àwẹ̀ káwọn èèyàn lè mọ̀ mí kan àbí kí wọ́n lè máa wípé bákan rárá tó ní mo mọ̀ responsibility tó wà lórí ọrùn ẹni tó bá jẹ́ ìmáàmù táwọn èèyàn fẹ́ tẹ̀lé àbí ẹni tí ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tó fẹ́ sọ kò dá lójú. So bí bàbá ṣe ń ṣe bọ́ pẹ̀lú mímọ̀ tí wọ́n fi ń ṣe Ọlọ́run náà ní kí wọ́n kọ́ wa mímọ̀ ní ìjọ àwà ń lè kéwà àṣìfojú kéré mímọ̀ yẹn. So òun ló ń fa dá sí pé nígbàtí bàbá ti lọ kì í ṣe pé mo ṣe bẹ̀rẹ̀ nígbàtí bàbá ti lọ a máa ń dájọ́ àwẹ̀ ní ìjọ báyìí bí bàbá ṣe ń dá tí è sí tàsí ẹmọ́dé yá sí pé mímọ̀ ni tí ó ń ṣe fẹ́ẹ̀nú ọ̀rọ̀ fẹ́ẹ̀nú kọ́ ọ̀rọ̀ à ń bínú ẹnìkan kọ́ ọ̀rọ̀ à ń fẹ́ takòyàn kan kọ́. So alhamdulillah tatawura ti ń dé technology à ń dàgbà sí ju ayé ìgbà táwọn náà ti ẹ̀wà lọ tí ó já sí pé ìwọ̀nba mímọ̀ ibi tí mímọ̀ dé ń jó náà wọ́n fi ń dá mímọ̀ ò sì lè yàtọ̀ ó kàn lè dàgbà sí mímọ̀ ò lè yàtọ̀. So òun la fi ń dá àwọn ẹlòmí ma wá ń rí nírí pé ẹtúndé ó dájọ́ àwẹ̀ ó ṣe lè máa dájọ́ kalẹ̀ àà ṣẹ̀ríà ni ṣẹ̀ríà yẹn ọ̀nà mẹ́ta lèyàn fi dájọ́ àwẹ̀ ló fi ń móṣù. So a lè mú ọ̀nà kan káwá pa ọ̀nà méjì tì ọ̀nà mẹ́ta la fi dájọ́ àwẹ̀ àdájọ́ àwẹ̀ birru'ya sumu liru'yatihi wa aftiru liru'yatihi à ń dájọ́ àwẹ̀ pẹ̀lú takidiru tó ń jẹ́ òǹkà wa in gumma alaykum fakmilu iddata sha'bana 30 yawman. Àádá pẹ̀lú oní hisab ikmalu sha'ban 30 yawman. So mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tí wọ́n oṣù sí rẹ̀ ikmalu sha'ban imma 29 aw 30 yawman oṣù nìyẹn oṣù kọmẹ́rí ní wọn. So èyí tí a bá mọ̀ tẹ̀kmílọ Ọlọ́run ló sì ti kọ̀dára tẹ̀kìdírù yẹn ó ní wal qamara qaddarnahu manazila hatta aada kal-urjun ma jaya jaribin ṣe bismillahi ọya bismillahi. Billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. Wal qamara qaddarnahu manazila حتى عاد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل والقمر قدرناه منازل حتى عاد كالأرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار
وكلهم في فلك يسبحون والقمر قدرناه منازل Ọlọ́run lóhun ti ṣe bẹ́ẹ̀ ọlá àpèbùbù lé fún حتى عاد كالعرجون القديم tí ó fi wá lọ tọ ilé ní lọ tí ó tún fi wá padà bí ìgbà tó bẹ̀rẹ̀ lákọ́kọ́ so manazilu ni òun ni 28 days àti àwọn wákàtí díẹ̀ tí ó fi yípo tó bá yípo 28 days ó lè sùn tó bá sùn kó gba odidi ọjọ́ tí ó fi pé 29 tí ó bá wá lọ ìrìn ẹ̀ títí lọ bákan òun pẹ̀lú kíní tìránù lè ṣẹlẹ̀ láàrin wọn àti Shams sílẹ̀ gúnmọ̀ lèyìn ni wa in gumma alaykum fa akmilu iddata ash-shahri 30 yawman so all it get 29 30 29 kò ní jù bẹ́ẹ̀ lọ ohun èpè 31 kò sí ní jẹ́ 28 so Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run tó ti lọ òun ṣe tẹ̀kìdírù ẹni ó wá fi mọ àwọn èèyàn kódà ó ní lápa lára wa al-maddu wal-jazr tí ń bẹ lára òkun òṣùpá ń lápa sí lára tí máa jẹ́ kó kún rú gbìí nígbà míì tí ó jẹ́ ó máa fà gbìí tí ó máa jẹ́ ó rú ìlàpàtà fíìrù tí kọmọrù ní lára alẹ̀ ni sọ̀tà síìrù kọmọrù ìlàpà lára làákàyè wa lára làákàyè ọmọ èèyàn so tí ní kankan bá ti affecti làákàyè yẹn tó ṣù bá ti lé yóò ní ìlàpà lára làákàyè yẹn tó yẹ yẹn ni wọ́n fi ń pe ẹni tí nǹkan bá rọ́nù pẹ̀lú làákàyè pé lunatiki ẹni tó ń bá òṣùpá lúnà tó ń jẹ́ òṣùpá láàrẹ̀ wọn alóṣù rẹ̀ tún lé so oòrùn kọ́ ló ń lapa lára tí ẹ̀ òṣùpá ló ń lapa àwọn àfá tán tún mọ̀ ẹbẹ́ wọn tún máa fi sàfáàmù ẹlọ báyìí ẹlọ wá àwọn àfá tó ní kàlí ẹlọ wá àwọn ẹgbẹ́ ọdí méjì àbí ẹlẹ́ẹ̀kẹta ìlàpalára obìnrin pẹ̀lú nǹkan oṣù ẹ̀ 28 days náà ní nǹkan oṣù obìnrin sákùlẹ̀ 28 days ni tí ó bá járùn so menstrual cycle ẹ̀ 28 days òun ni sákùlẹ̀ so sákùlù òṣùpá náà ní 28 days so gbogbo àwọn nǹkan wọ̀nyí qaddarnahu manazila hatta aada kal-urjunil qadim Ọlọ́run ló lóhun gbé gbogbo ẹ̀bẹ́ tẹ̀kìdírù
لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. كل في فلك يسبحون. kálukú wọn àtòrùn àtòṣùpá fálàkì wọn nínú àwòwò wọn kálukú ń lúwẹ̀ tí ẹ lọ ni on cruise. so méjèèjì náà la fi ń ka kàlẹ́ndà bọ́ọ̀ bá ka kàlẹ́ndà oṣù a sì jẹ kàlẹ́ndà oòrùn. so oòrùn ní Gregorian calendar, òṣùpá ní lunar calendar, léètò yá sí pé òun ló ti wà lágbàáyé tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ téèyàn ti bá sáábà náà ṣe ń pè ń ṣáàrù lédè lárúbáwá in tí pariwo tó bá yọ, in tí pariwo tí láriwo nú tó bá yọ, ṣáàrù yẹn tẹ̀ṣìhíru ẹ̀ ìpariwo ẹ̀ ìgbájúmọ̀ ẹ̀ òun náà ni wọ́n yọ tán fi ń pè ní ṣáàrù. so eléyìí gbogbo nǹkan tó àárọ̀ ọmọ yìí ó ní mímọ̀ tí a sì pé èèyàn lè jẹ́ amateur ń bẹ̀. bó bá jẹ́ amateur ń bẹ̀ kò nídìí kó specialize lọ́rẹ́ pẹ́tẹ́, ó lè jẹ́ amateur ń bẹ̀. amateur tó jẹ́ ní tí wọ́n bá jẹ́ àfá tó jẹ́ amateur ń bẹ̀ tó bá mọ̀ ẹ́ débẹ̀ ó fi lè ṣẹ̀sìn, ó fi lè gáìdì ààrẹ níbi ẹ̀sìn, ó sì lè fi yé àwọn ẹlòmíì náà. yasalunaka anil ahilla qul hiya mawaqitu linnasi wal hajj. يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون. Ọlọ́run ni wọ́n máa bí ẹlẹ́rẹ̀ ń pa oṣù ṣàrẹ́pẹ́ stifta ònù tọ́lọ́run bá lo ọlọ́run ni mufti, ànábì ń gbẹnu sọ fún un ní, ànábì kọ́ ni mufti tọ́lọ́run ni ṣáríwù, òun ló ń ṣàrá ló fi wá dáa pé gbogbo àwọn kúlíkúlíkúlí yastaftunaka al-istifta yasalunaka yaftunaka yastaftunaka Ọlọ́run ló ń sọ kalẹ̀ fánàbí pé wọ́n wá ṣe fàtíwá fún ẹ, wọ́n wá bí ẹ léèrè ìbéèrè ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà ní fàtíwá. so ẹni tí ó wà dáhùn Ọlọ́run ni ó wà dáhùn, ànábì kọ́ ló ń dáhùn. lọ́lọ́wọ́n fi sọ wípé kúl ó yá sọ fún wọn. yastaftunaka fil kalala kúl yuftikumullahu. ìwọ sọ fún ẹgbẹ́ Ọlọ́run ni ó ṣe fàtíwá ní fún yín. yas'alunaka anil mahid kúl hiya azal. yas'alunaka anir ruh kúl sọ fún wọn. so Ọlọ́run ni wọ́n wà bí ẹ́ ń pa létíṣù, kí ni létíṣù yìí lè ṣe fún wa, iṣẹ́ kí ló ní ó ṣe táwà fà mùsùlùmí tí ó fi wọnú ṣẹ̀ríà wa. qul hiya mawaqitu linnas sọ fún wọn ìmọ̀ àsìkò ní fún àwọn èèyàn. àsìkò kí ni? àsìkò òjọ́sìn wal hajji àti hajji tó járe o ní kúmọ̀ ìjọsìn, o ní píkì ìjọsìn
ẹgbẹ́ Ọlọ́run sọ fún ní pé kúl fún wọn lésì sọ fún wọn ta ni mufti ajra'ukum ala al-futya ajra'ukum ala al-ithm àwọn tí máa ṣáyà gbangba ipé ẹ máa bí mí ní fàtíwá ìdájọ́ ẹ̀sìn ajra'uhum ala al-ithm àwọn èyàn ló láyà gbangba sọ́lọ́hun náà láyà gbangba sẹ́ṣẹ̀ sọ̀tẹ́yàn bá mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ ẹbí mi lè rẹ̀ pé ẹ̀ ń pa kìíní láì wá mímọ̀ rẹ̀ kí wọ́n bọ́ tàbí wọ́n pé ọ̀yá gbogbo àwẹ̀ ní ṣe tèmi nìkan bá dàgbà ṣe ó dá mi lójú pọ́lọ̀ ń gbà náà kí wọ́n kó àwọn èèyàn sọnù lórí ìfẹ́nú lórí pé ṣe bóyá kí n lè hàn ní àbí kẹni èmi wá yíhàn kiri o mi wá yíhàn kiri ní ìtẹ́ wá but orí ibi tí ń bá dúró iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ yẹn mi ò ní fà sẹ́yìn níbẹ̀ láti ṣe torí responsibility ni tó bá sì ti gba responsibility o gbọ́dọ̀ ṣe tádíà responsibility ni alalwaji al-ahsan so ìyẹn òun ni bí ayé iṣẹ́ wà lánàá Sheikh Adam wọ́n yìí dúró de sultanu yes Sheikh Adam wọ́n kìí dúró de sultanu kankan búrúgbà tó wá sọ pé bàbá yẹn ká bẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ bàbá máa mú ọjọ́ kalẹ̀ wọ́n mú àwọn kan wípé àṣẹ